aláàfin kì í ṣe oyè àlejò ló mórúkọ yẹn wá. ọ̀yọ́ kan ajá kí ẹ ní èmi kọ́ mo sọ wòlíì Nasri ló fọ̀rọ̀ yìí lẹ̀ o nígbà tí wọ́n dá sí ọ̀rọ̀ 48 hours ultimatum tí aláàfin of Ọ̀yọ́ fún Ọọ̀ni of Ifẹ̀ lórí oyè ọ̀kan lọ́mọ Yorùbá land tí wọ́n fún alàgbà kan. kí ló ṣẹlẹ̀ gangan? bàbá yìí kọminú lórí bí àwọn èèyàn lórí ayélujára lóríṣiríṣi ṣe ń fi ọ̀rọ̀ tó gbóná ọ̀rọ̀ oríṣiríṣi ránṣẹ́ sí aláàfin of Ọ̀yọ́ lórí ultimatum tó fún Ọọ̀ni of Ifẹ̀. kódà bàbá yìí tiẹ̀ ní káwọn èèyàn gbàdúrà fún kábíyèsí aláàfin wípé bóyá àwọn kan ló ń dáná àṣìṣe fún wọn tí wọ́n fi ń ṣe gbogbo àwọn ohun tó ń ṣe. oríṣiríṣi ọ̀rọ̀ ló wà ńlẹ̀. ẹ wo bàbá yìí tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó serious gan. nǹkan tó tún wá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ tó káàkiri ayélujára ni pé Ọọ̀ni of Ifẹ̀ wọn ò tí ì wá rìvóòkì oyè lẹ́yìn ìgbà tí wọ́n fún wọn 48 hours báyìí o gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ nítorí pé oríṣiríṣi ni àwọn èèyàn sọ. kódà bàbá yìí sọ ìtàn báwọn òyìnbó ṣe kópa nínú ọ̀rọ̀ bí ọ̀rọ̀ oyè Aláàfin ṣe wáyé, báwo ló ṣe jẹ́, báwo ló ṣe kan àwọn òyìnbó. bàbá yìí ní Ọ̀yọ́ ni agbára Aláàfin mọ́ o. wọ́n pa ìtàn. ẹ sì mọ̀ pé bọ́mọdé ò bá bá ìtàn á bá àrọ́bá rèé bàbá ìtàn. ẹ gbọ́ ìtàn tí wòlíì Israel Nasri pa lórí ọ̀rọ̀ kábíyèsí Aláàfin nínú fọ́nrán ìgbẹ́gbọ́n. bàbá wa Akeem wa Adémọ́jú lọ́jọ́ orí lábẹ́bọ́dún orí. mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá ṣùgbọ́n bàbá wa dúró ti jẹ́ ọba wa nílẹ̀ Yorùbá. mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátá. mo sì fẹ́ béèrè lọ́wọ́ bàbá wa Ṣèyí Mákindé gómìnà Ọ̀yọ́. mo sì fẹ́ béèrè lọ́wọ́ bàbá wa Aláàfin Ọ̀yọ́ tí Abímbádé Akeem. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá ni pé ṣé Aláàfin of Yorùbá land ní Ṣèyí Mákindé fi ọwọ́ adé jẹ ni àbí Aláàfin of Ọ̀yọ́? torí pé ní ọjọ́ tí mo ti dáyé bàbá mi náà dẹ̀ lò 94 years láyé. láti ìgbà tí mo ti délé ayé ìtàn táwọn bàbá wa pa fún wa ni pé Aláàfin of Ọ̀yọ́ là ń gbọ́ látọjọ́ tí ayé ti dáyé ní ògbó Aláàfin of Yorùbá land rí. ṣé gómìnà Ṣèyí Mákindé àbí Aláàfin of Ọ̀yọ́? That is my question tí mò ń bi gbogbo ọmọ Ọlọ́run àti gbogbo ọmọ Yorùbá. ìyẹn ìkíní. èkejì, eléyìí tí Aláàfin of Ọ̀yọ́ wá dé, mo fẹ́ kí Aláàfin of Ọ̀yọ́ ọwọ́ adé kó gbọ́ eléyìí kó tó di pé wọ́n impose ẹ̀ lé gbogbo Ọ̀yọ́ lérí tí wọ́n fi jọba. ṣó mọ̀ pé òun àtàwọn kan ló jọ dùn pẹ̀lú àṣìṣe ojoojúmọ́ tó ń ṣe yìí. kí ló fẹ́ kí àwọn wọ̀nyẹn kí ló fẹ́ ká máa sọ? ṣé kìí ṣe pé ó fún wọn ní oore ọ̀fẹ́ láti máa yọ gbogbo àwọn tó dúró tì ní ìsìn? nọ́mbà 3, ipò Aláàfin of Ọ̀yọ́. ṣé ká pé bàbá wa Ọ̀wádé ní Olúwo sẹ́kọ̀ndì ni àbí kí ni ká pè é? ṣé torí pé àwọn ọ̀rọ̀ tí a ń sọ sí Aláàfin Ọ̀yọ́ nìsín lórí mídíà ó ti pọ̀ jù. ṣé Olúwo sẹ́kọ̀ndì ni? ẹ jẹ́ ká bẹ bàbá wa dé kó ṣe pìtùpẹ̀lẹ́ torí pé ó mà ti pọ̀ jù. ọjọ́ mélòó ló dórí ipò tó jẹ́ pé wàhálà ní ojoojúmọ́? ẹ máa súnmọ́ ẹ̀yin gbogbo ọmọ Ọ̀yọ́ nílé lóko.
mo fẹ́ sọ̀rọ̀ yìí kó má jà pé ìbínú àbí ẹ̀rí ní ọ̀nà ìgbéraga. It is well torí ọmọ Yorùbá ni mímí ò gbọ́dọ̀ la ẹnu tán. Bí ẹnikẹ́ni bá jẹ oyè ní ìlú ẹ̀, kódà k'Olúbàdàn fi èèyàn jẹ Arọ̀lóyè of Yorùbá land, kí Déjì of Àkúrẹ́ kó fi èèyàn jẹ Mobọ́bagúnwà of Yorùbá land, èwo ló kàn kí Èwú of Adó fi èèyàn jẹ Olówó Ládìgbòlú of Yorùbá land, èwo ló kàn ẹni ọba níbẹ̀? Ṣé lóye lásán ni? Ìwọ náà dẹ̀ tó wòye tiẹ̀ wá tó fi jẹ látọjọ́ tán ti fi Gani Adams jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land. Èèyàn mélòó ló gbé fò? Ogun mélòó ló lọ jà? Ibi mélòó ló Kakanfò ẹ̀ síta lórí ti ẹ̀rọ? I don't see all this. I think Ọ̀gbádé, our father, royal father, is a man with educated person. Eléyìí mà bó bá jẹ́ ṣe ni wọ́n ń tì í, Ọlọ́run máa ṣèdájọ́ àwọn tó tì ó. Tó bá dẹ̀ jẹ́ pé àwọn kan ló ń dáná àṣìṣe tì í, Ọlọ́run máa gbé ogun yẹn mì o. Ẹ jẹ́ kí Aláàfin of Ọ̀yọ́ àti gbogbo ọmọ Ọ̀yọ́ gbọ́ ká ẹ̀. Eléyìí mi ò ní ṣaláìsọ torí ìtàn tí mo bá tójú òótọ́ ni. Aláàfin of Ọ̀yọ́, Aláàfin tí a ń pè yìí kì í ṣe oyè Ọ̀yọ́. Aláàfin ṣe oyè Ọ̀yọ́. Ọ̀yọ́ kà lọ Aláàfin gẹ́gẹ́ bí táìtù oyè. It's not title. Kí ni ó pè ní ìtumọ̀ Aláàfin? Gbogbo ọba aládé orí ni tó bá ti wà tó ti ní ààfin ni wọ́n ń pè ní Aláàfin. Déjì of Àkúrẹ́ Aláàfin ni ó torí ó ní ààfin. Èwú of Adó láàfin. Ọba Ẹdẹ ó láàfin. Gbogbo ìtumọ̀ ààfin ni ibi tí a yà sọ́tọ̀ ní ìlú torí adé ń gbé. Tó Aláàfin sóyè, ìgbà tí Aláàfin dẹ̀ máa jẹ́ Aláàfin, àlejò ló mórúkọ yẹn wá sáyé, kìí ṣe pé bóyá ó dídì jẹ́ táìtù. Ọ̀yọ́ ajá kí ẹ̀ láti fi ṣe táìtù ni. Ìgbà táwọn ará ìlú òyìnbó, àwọn tó kó wa lẹ́rú tí wọ́n wá sọ́yọ́ ní ìgbà yẹn, gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́, ìlú Ọ̀yọ́ jẹ́ ìlú tó ní àwọn akíkanjú alágbára, àwọn baálẹ̀. So ẹnìkan ṣoṣo nínú wọn, òun ni Aládìgbòlú kínní ọba láti fọbájọba Láàfin Ọ̀yọ́, ọ̀rọ̀ ajẹ́lẹ̀ pàtàkì tí nígbà yẹn ni bí àwọn àlejò bá ti dé ní ìlú Ọ̀yọ́, nígbà wọn á sọ pé ẹ pẹ̀lẹ́ kalẹ̀ béèrè wọn ní àwọn ń lọ sí ọ̀dọ̀ ọba ní ààfin. Bí Aláàfin ṣe wá sáyé nìyẹn, torí gbogbo àwọn tó wà nígbà yẹn baálẹ̀ ni nígbà náà. À ń lọ sọ́dọ̀ ọba ní ààfin. Tá a bá dẹ̀ dé ìlú, ààfin jẹ́ ibi tá a fi ń jíwèé ọ̀nà fún àlejò nílẹ̀ Yorùbá, pé ibi tí orí adé wa ń gbé leléyìí. That is just simple. Aláàfin ṣe title, it's not Ọ̀yọ́ title. Aláàfin túmọ̀ sí gbólóhùn tá a fi jíwèé ọ̀nà fún àlejò pé ibo ni ọba yín gbé o, ó wà ní ààfin o. Palace is for all king. Gbogbo ọba tó bá ti ní ààfin tó ti dé adé lórí, òun ni Aláàfin. Though Aláàfin has no title, it's not a title that we are recognizing nílẹ̀ Yorùbá. Ní tálẹ̀, ìjọsẹ̀ oníkòkó of kòkó, aláta of ata.
ibi tí a ti ẹni tó that is mo ti àti ẹ̀rí nínú àwọn kìnnì Cassava Palace, ilé palace Aláàfin nìyẹn. Ìtumọ̀ Aláàfin, I'm sorry to say that mo mọ̀ pé ilé máa bí àwọn èèyàn nú torí kò yẹ kí n gbé sí ìgbàgbà, but Aláàfin is not oyè, it's just nílẹ̀ Yorùbá o, ibi tí ọba ń gbé tá a fi ń jíwọ ọ̀nà fún àlejò pa ibo ni ẹ ń lọ, àwọn làwọn lọ sí ààfin ọba. Àwọn òyìnbó tí wọ́n wá ní ìgbà yẹn Nandé lọ́yọ̀, ibo ni ẹ ń lọ, ẹ máa lọ sọ́dọ̀ ọba ní ààfin. Bí Aláàfin ṣe wá sáyé nìyẹn. Gbogbo ìlú tó bá ti ní ọba ní Aláàfin, Aláàfin tá a dẹ̀ pé Aláàfin of Ọ̀yọ́ ni láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá, kì í ṣe Aláàfin of Ògbómọ̀ṣọ́, kì í ṣe Aláàfin of Ìbàràpá, kì í ṣe Aláàfin of Ìbàdàn. Ọ̀yọ́ ní agbára rẹ̀ mọ ní ìtòlè wa mọ bóyá lè jẹ́ Aláàfin of Ìwó, but Aláàfin of Ọ̀yọ́ ni ẹsẹ̀ pẹ̀tẹ́ kùtù o. Gbogbo ọmọ Yorùbá gbogbo wa ń sọ pé a fẹ́ dìkan, eléyìí ti fẹ́ le jù o, eléyìí ti fẹ́. Aláàfin ṣòye onílẹ̀ Yorùbá o. Mo mọ̀ pé àwọn ọmọ Ọ̀yọ́ máa bínú ṣe tí mo sọ pé kò yẹ kí n pa ìtàn yẹn, but ìtàn yìí nígbà tọ́rọ̀ ti ń délé a máa pa ìtàn táwọn bàbá ńlá wa fún wa lẹ́ẹ̀kankan o. Aláàfin ṣòye o. Aláàfin túmọ̀ sí a where a king is staying in the town, that is all. And gbogbo ọba tó bá ti ní ààfin ní Aláàfin, gbogbo ọba ààfin ní palace. Aláàfin ni ẹni tí orí adé ti ń gbé ààfin. Àwùjalẹ̀ Aláàfin ni, Aláké Aláàfin ni, Olúbàdàn Aláàfin ni, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Aláàfin ni. Gbogbo ilẹ̀ Yorùbá ló ní táìtù, Ọ̀yọ́ nìkan ni ò ní táìtù ọba tí wọ́n ajá kí oyè yẹn pé Aláàfin. Kí náà pè l'Aláàfin? Àìmọye shopping mall tí wọ́n máa ń pè ní Cassava Palace, Cocoa Palace, Nkankan Palace. That is just a meaning of Aláàfin now. Kí ni kábíyèsí wá fẹ́ máa fi gbogbo orí àwọn ọmọ Yorùbá máa gbá tó fẹ́ máa jẹ́ ká máa sọ nǹkan tí ò dáa, àwọn nǹkan tó lè dá wàhálà sílẹ̀? It is done. Ẹ jẹ́ kí a súnmọ́ Aláàfin kó má dá wàhálà ilẹ̀. Tóun àti Ọọ̀ni bá dẹ̀jọ gbàyàwó ara wọn kí wọ́n lọ sẹ́tù, kólúkúlùkù mú ìyàwó fún ara rẹ̀ torí eléyìí ti pọ̀jù fún wọn. Tó bá jẹ́ wọ́n jọ gbàyàwó ara wọn ni kí wọ́n jẹ́ kí gbogbo ayé mọ̀, àbí wọ́n ní nǹkan míì tán jà sí ìsàlẹ̀. This is too much for them. This is too much. And ọ̀pọ̀lọpọ̀ gbogbo ohun tí Aláàfin ṣe yìí ó fẹ́ jẹ́ káwọn èèyàn máa sọ̀rọ̀ ẹ̀gàn sí ipò kan láàrin àwọn àyọba tó ní agbára nílẹ̀ Yorùbá. Kí ni wàhálà? À ń paná kíná kú, òun dáná míì sílẹ̀. Ẹ wo àwọn èèyàn tó ti tún sẹ̀ ní ìsíbà, ó ṣẹ̀ṣẹ̀ dórí ìkòkò tí ìpọ́dún, ẹ wo wàhálà tó ti kírètì fúnlẹ̀ Yorùbá. It is well. Mo dẹ̀ bẹ̀ Ṣèyí Mákindé, bóyá ẹ pa ìtàn tó rùngì fún Ọ̀wọ́ Adé pé Aláàfin of Yorùbá land lẹ́fi jẹ́. Ẹ jẹ́ kó mọ̀ wípé Aláàfin of Ọ̀yọ́ lòún jẹ́ o, kì í ṣe Aláàfin of Yorùbá o. Agbára rẹ̀ kò dé Ìbàdàn, agbára rẹ̀ kò dé Ògbómọ̀ṣọ́, agbára rẹ̀ kò dé Ẹdẹ, kò dóṣogbo, kò kọjá Ọ̀yọ́ rẹ̀. Ìmú gbogbo Ọ̀yọ́ náà pápá àwọn ọba kan wà ń bẹ̀ tí ò tágbára rẹ̀ kò láṣẹ lórí ẹ̀. Kí Ọlọ́run pé ó ràn wá lọ́wọ́. Ayé ojú ti là, olúkúlùkù ti máa ayé ẹ̀. Ìwọ ni ti supremacy. Ẹni bá ti lé èmi, ṣé ìwọ ló máa sọ pé ìwọ ló jù? Iṣẹ́ rere yín ni kẹ́ fi mà pé ẹ jù. Ìgbà tí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ dé orí ipò, ó make sure pé gbogbo wàhálà tó wà lẹ̀ kó ń parí ẹ̀, ìwọ nígbà ó tún bẹ̀rẹ̀ ìjà wọn. Bàbá wa Ọọ̀ni Ọ̀jájá yìí ó lọ sọ́dọ̀ gbogbo àwọn ọba, àwọn tó tẹ̀ yẹ kó lọ sọ́dọ̀ rẹ̀, ìwọ dé nìsí báyìí ó bẹ̀rẹ̀ wàhálà. Ọlọ́run ràn ẹ́ lọ́wọ́ o.
thank God olúwa ti sọ tẹ́lẹ̀ pé nǹkan méjì ló máa gbéjọba rẹ̀ ṣùgbọ́n á ń jà ọ́ nínú ẹ̀mí nínú ara ọlọ́run bá wa ṣẹ́ ogun yẹn gbogbo ilẹ̀ Yorùbá yóò dáa fún wa. tó ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo ètí bàbá yìí sọ yìí lóòótọ́ bàbá yìí ti bẹ̀bẹ̀ pé káwọn èèyàn má bínú ó bá jẹ́ pé àwọn sì sọ nínú fọ́nrán yàtọ̀ àwọn sọ nǹkan tí ò dáa àmọ́ ọ̀rọ̀ tó ń lọ ńlẹ̀ náà ni bàbá yìí ti dá sí wọ́n ti sọ oríṣiríṣi àwọn ìgbésẹ̀ tí ò yẹ kí Aláàfin of Ọ̀yọ́ gbé àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé wọ́n sọ gbogbo àwọn àǹfààní àbí àwọn ìgbésẹ̀ tí Ọọ̀ni of Ifẹ̀ ti gbé lẹ́nu ìgbà tí wọ́n jẹ Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo èyí tí bàbá yìí sọ báwo lè ṣe rí lọ́dọ̀ yìí ẹ̀dá sí ẹ drop comment and remember to like share and follow us thanks for watching à ń lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu